lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ adókin má ṣe ẹ kó wa jẹ̀pẹ́. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Orúkọ mi ni Ọba Alhaj Azeez Oyetunde Usman JP alága ẹ̀rẹ̀ tilẹ̀ Àgọ́-Àrà. JP àsìgbórúkọ mùsùlùmí ṣé Jerusalem pilgrimage ni àbí ti Justice of the Peace. Ó ti wá yé mi báyìí. Ìtakùrà wọn. Ẹ kúṣẹ́. A rí pé òkè Ọbàtálá òun la wá bọ lónìí. Ọdún Ọbàtálá òun la wá ṣe. Ìlú Agẹ́rẹ̀ lẹ́yìn ẹ̀ ti wá. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí aláwọ̀ ẹ̀kọ́ ọba Gbénga? Ọmọ ìyá kan náà ló wá. A ní àjọṣepọ̀ tó dán mọ́rán ní ti ẹgbẹ́ ẹbí àkàrà wa. Ní ti àjọṣepọ̀ àwọn bàbá wa jọ wà láti ọjọ́ láéláé ni. Wọ́n ti pàdé láti ayé ogun Dàọ̀mì. Ní àṣìṣe àwọn ṣe wà níbí, àbá náà wà níbẹ̀, wọ́n tún jọ kó papọ̀. Wọ́n tún jọ ń bẹ tipẹ́tipẹ́ sọ̀rọ̀ fọ́ọ̀mù bẹ́ẹ̀ jẹ́ sí. Àwọn ọmọ náà ń bá a ṣe bá wọn, àwa náà ń ṣe. Ká ṣàsọ pé àwọn nǹkan tí àwọn bàbá tí wọ́n ti kọjá lọ tí wọ́n ti ń ṣe sílẹ̀ ẹ̀yin náà wá mọ́ ọ́ lé lórí. Òun náà lágùn lé. Ohun tí wọ́n ti mọ́ àwa náà làwọn bàbá tó ti lọ. A tún padà wá ni. Bẹ́ẹ̀ ni ná wọ́n ti padà wá ni. Ǹjẹ́ ó ní nǹkan kan tí ẹ ti ẹ̀mọ̀ ráńpẹ́ nípa ọdún Ọbàtálá tí wọ́n ń ṣe ní ìlú Òkìtì lónìí? Tí mo bí mi ò. Ohun tí a kàn mọ̀ ni pé ọdún làwọn bàbá yìí tí wọ́n ṣe láti lọ. Wọ́n mọ̀ pé rántí àwọn bàbá ńlá wọn tó ti lọ. Wọ́n fi ń ṣe àgbéga àṣà láti ìpìlẹ̀. Ó sì tún máa ń sọ́tà àjọṣepọ̀ ọmọ ìlú pẹ̀lú kábíyèsí. Ó máa ń ṣe àkójọpọ̀ àwọn ọmọ ìlú náà, ó tún ń fà wọ́n wálé. Ẹlòmíì lè gbà lọ́nà ìjìnlẹ̀ gbọ́wọ́ ẹ̀sọ́ náà Ọbàtálá kó máa wá. Àwọn tó ti ra wọn látọjọ́ tó ti pẹ́ wọn á mèsì. Àjọṣepọ̀ ìpàdé wọn yẹn ó tún máa ń jẹ́ kí ìgbéga àti ìdàgbàsókè kó bá ìlú. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà bí ẹ ṣe jẹ́ orí adé, ǹjẹ́ ó tiẹ̀ níbi ọdún ìbílẹ̀ kan tó jẹ́ wípé lọ́dọ̀ tiyín náà tí ẹ máa ń ṣe tóun náà tó máa ń gbajúgbajà báyìí? A máa ń ṣe ọlọ́run tá a máa ń ṣe. A máa ń sọ ọdún ìlú kú, àjọṣe ni. Ọdún ìlú kú. Àjọṣe ni. Tó jẹ́ ọdún ìbílẹ̀. Àtúbọ̀ ṣe kan láìpẹ́ ìyá lọ́bẹ̀, a máa pè ìyẹn máa wá. Alọ́bẹ̀ ní oṣù kejì lónìí. Lágọ̀ọ́ rẹ̀. Ní oṣù kejì lónìí. Òfin náà ni ààfin lọ́jọ́. Oṣù tí ọdún yìí náà ni. Àwọn ìdájọ́ púpọ̀. Ó ti délẹ̀ tán. Àbí o. Ìlú kúta wà ra mẹ́nubà ní ráńpẹ́ yìí. Ṣé ẹ kàn lè rọra bá mi ṣí aṣọ lójú eégún ẹ̀ níwọ̀nba kẹ̀tì ẹ̀jẹ̀ káwọn aráalé kí wọ́n mọ nǹkan tí ó ń jẹ́ ìlú kú? Gbogbo wa náà láti mọ̀ wípé òrìṣà Ọbàtálá, ọba takuntakun, òun la wá bọ́ ń bì lẹ́nu. Ìlú kú yẹn kí lòun túmọ̀ ìlú kú yẹn náà òun náà dúró ni. Òun lo òòṣà ewin tí àwọn baba ńlá wa bá. Ó fi mọ́ àwọn aláwọ̀ ẹ̀wìn náà. Wọ́n bá lórí òkè. Bàbá sì dé tí wọ́n bá ń bẹ̀, òun ló wẹ́kọ̀ mọ́, òun ló àkọ́mọ́dé jù wọ́n. Pé tó gbà wọ́n lálejò, ó sì ń dáàbò bò wọ́n. Ewin ni ó wá jẹ́ òrìṣà alágbàgbọ́. Òun ló máa ń dáàbò bo àwọn tí wọ́n. Òun ló ń dáàbò bo gbogbo àwọn olùgbégbè nígbà yìí. Ǹjẹ́ ó ní bí nǹkan kan bóyá bí ohun àlùmọ́ọ́nì kan àbí nǹkan tó jẹ́ nǹkan àrà tí àwọn ọmọ ìlú tí wọ́n máa ń tìtorí ẹ̀ wá sí òkè ìlú kú? Ó pọ̀. Àlùmọ́ọ́nì pọ̀, àdábáyé pọ̀ níbẹ̀. Àwọn oríṣiríṣi ènìyàn ló wá síbẹ̀. Àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ bí ẹni Ọlọ́run, àwọn clerics wọ́n wá síbẹ̀. Àwọn àlùfáà wọ́n wá síbẹ̀. Àwọn oníṣẹ̀ǹbáyé wọ́n wá síbẹ̀. Ìkọ́sá adágún omi kan wà níbẹ̀. Lórí òkè yẹn gẹ́gẹ́ bí tí wọ́n sọ pé abẹ́ ọ̀wọ́ ẹnìkan ló wà yóò wọ̀ àti ìgbésẹ̀ sọ pé adágún omi yẹn wà níbẹ̀. Lórí òkè yẹn kò sẹ́ni tó lè bu omi yẹn kó mú tàbí kó fi ṣàdúrà rẹ̀ nígbà. Tóbìnrin ò bá bímọ tó bá mu tó bá ní ẹsẹ̀ àrùn gbọmọdé bẹ̀.
lórí òkè ẹ bókè ìjọba náà lórí òkè tètè lomi yẹn wà kò gbẹ yín láyé bẹ́ẹ̀ ṣe ìjọba débẹ̀ ẹ̀ bá. kábíyèsí ṣé àwọn it's just about 10 kilos to this place. ibùsọ̀ mẹ́wàá. bẹ́ẹ̀ ni síbi tá a wà yìí. ìyẹn ni pé tí o bá fẹ́ rin ibẹ̀ yẹn gbọ́dọ̀ jẹun. àkóní kí ẹ jẹun tó bá tó yẹn ọgbìn jẹ yóò ṣe àjẹun kó le. Omi tẹ́ wá sọ yìí pẹ̀lú oríṣiríṣi àwọn iṣẹ́ tí omi yìí ṣe ẹ lérò pé àwọn èèyàn máa gbà. wọ́n lè ta wọ́n lè ta. pẹ̀lú bí ìlú ṣe rí. àwọn lẹ́rìí tó máa ń rọ́ lọ sílé wọ́n lè mọ ta kó wọn fi jẹun. ẹni bá gbàdúrà pé ká sọ lówó àwọn ètò tó wọ́n. ètò táwọn mọ̀ ni pé agbára tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo táwọn èèyàn máa ń fẹ́ wọ́n rí bẹ́ẹ̀. ẹ ṣeun gan ni kábíyèsí ẹ ṣe àdúpẹ́ mo lérò wípé tá a bá tún pè yín nígbà mi ẹ tún jẹ́ wá lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fáwọn. ó kọ mi ní ọba Alhaji Azeez Oyètúndé Usman JP ìyálàjẹ ìdọ̀gbọ̀gbọ̀ rẹ̀. ẹ ṣe àdúpẹ́ àṣeyíṣàbọ̀ lórí wọn.